láti iléeṣẹ́ Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago 10 lù. Ẹ káàárọ̀ o. Ìròyìn yálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní Onígbòǹgbò nílùú Ìkẹjà. Ganiat Bello Ashiru lóníròyìn yìí. Gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti jẹ́ kó di mímọ̀ pé ètò ayẹyẹ Lagos Shopping Festival yóò wáyé láti ọjọ́ 23 sí ọjọ́ 25 oṣù kejìlá ọdún tá a wà yìí ní Mobọ́lájí Johnson Arena ní Lagos Island lójúnà àti pèsè iṣẹ́ fáwọn olókoòwò nípínlẹ̀ Èkó. Gómìnà Sanwó-Olú ní àsìkò ayẹyẹ náà yóò túbọ̀ fàyè lẹ̀ fáwọn akópa láti ilẹ̀ òkèèrè lẹ́ka ètò iṣẹ́ gbogbo àtẹ̀ka amúlùúdùn láti wà níbi ètò Lagos Shopping Festival ọ̀hún. Àjọ tó rí sí ètò ìgbafẹ́ pẹ̀lú àjọṣepọ̀ Tolaram African Group, Guinness Nigeria PLC, Zenith Bank PLC àti Chain Reaction Africa ni wọ́n ṣàgbékalẹ̀ ètò náà láti ṣèrànwọ́ fẹ́ka